tún ti yá o ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire nílé lóko lẹ́yìn odi. Àwọn ọmọ Yorùbá Ọlọ́run ò ní jẹ́ ká gọ̀ o. Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ ká gọ̀ o. Lórí fídíò kan tí mo ṣe lánàá tí mo fi sọ̀rọ̀ nípa pé reason tí àwa olùṣèré kan fi ń tẹ̀lé Mr. Abdulwaheed láti ṣe gómìnà Ọ̀yọ́. Àwọn ìpinnu tó ti ṣe tó múṣẹ àti àwọn èyí tó tún padà ṣe fún wa tá a mọ̀ pé yóò múṣẹ. Yorùbá sọ pé adájọ́ mọ̀ sí asọ̀rọ̀máyẹ̀ níjọ́ tó bá sọnù ó tó ká tètè wá lọ torí tó bá sọ fún apá aago 4 lòun ó dé aago 4 yẹn kò yà ní í pé ni kì í ṣe pé yóò lè tó bá wá dá aago 4 fún ata àmọ̀ pé bí ṣe rí nìyẹn tí aago 4 yẹn bá wá ti ń lọ bíi 10 minutes after 4 ó yẹ ká ti máa ṣàyẹ̀wò kí ló ń ṣẹlẹ̀ o ṣé kò sáburú o ṣé kò sí nǹkan kan tó fà tí irú ìdílé bẹ́ẹ̀ fi wáyé. Nínú àwọn èèyàn tó pè mí tá bá mi sọ̀rọ̀ inú mi dùn sí bí wọ́n ṣe bá mi sọ gan torí mo mọ̀ pé nǹkan táwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bá bá mi sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì náà ni wọ́n ó ní the same mindset lórí irú nǹkan yẹn ṣùgbọ́n nígbà tá a bá ti ṣe clarification lórí ẹ̀ ó máa yé Táyé ó máa yé Kẹ́hìndé ó máa yé Ìdòwú ó máa yé Àlàbá ó máa yé Ìdògbé gan. Nǹkan tí ẹni yẹn sọ fún mi ni pé wọ́n kí mi wọ́n dẹ̀ bá mi sọ̀rọ̀ inú wọn dùn gan wọ́n ní kí n má wo tàwọn ọmọ tí wọ́n ń bú wa yẹn pé kí n má bínú pé nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa ń rò ní tí wọ́n ń rò tán fi ń sọ gbogbo tán sọ yẹn ni pé kí l'assurance wípé Adélabú lè ṣe gbogbo nǹkan tí a ní ó fẹ́ ṣe fún wa yẹn pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n máa ń ṣe oríṣiríṣi ohun kí wọ́n tó dórí ipò pé tán bá ti wá dórí ipò tán àní rí wọn pè mọ́. Irọ́ ni wàláhì irọ́ ni. Ilé ayé yìí la wà tí àwọn tó ti ń ṣe gómìnà ń ṣe gómìnà. Èèyàn mélòó ló ń ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn kó tó dórí ipò tó máa promise tó dẹ̀ máa mú ṣe láì jẹ́ pé ó ti dórí ipò yẹn. Èèyàn mélòó ẹ má jẹ́ ká tanra wa and more so ẹ dákun torí Ọlọ́run. Ṣé ẹni tí ó ṣe dáadáa yẹn ṣé tí a máa bá wa kọ síwájú ẹ̀ báyìí àbí Bible ní ó bá wa kọ síwájú àbí wọ́n wà á kọ Yorùbá síwájú ẹ̀ pé tá a fi mọ̀ pé eléyìí ni ó ṣe dáadáa o. Ẹ̀yin yẹn jẹ́ a máa ronú Ọlọ́run mọ̀ ṣe wá lálábọ̀ làákàyè
kò sí nǹkan kan tẹ́ ẹ fi máa dá ẹni tí ó ṣe dáadáa mọ̀ pé ilé ni ó ṣe dáadáa so gbogbo ọba kúkú máa dúró de ẹni tá a bá rí tí wọ́n kọ́ sí lórí pé yóò ṣe dáadáa mo wá fẹ́ kẹ́ ẹ rántí o Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ńgbà tí wọ́n ṣe Premier Western Region ńgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa ni wọ́n jáde tí wọ́n takò wọ́n náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàárọ̀ oòjíire ni wọ́n kọ ẹ̀yìn síbi táwọn kọ ojú sí òkè káwá ní pé òkè àwọn tí wọ́n kọ̀yìn síbi táwọn kọjú sí yẹn o nítorí pé wọn ò mọ̀ bóyá ó lè ṣe dáadáa ni wọ́n ṣe kọ̀yìn kí Ọlọ́run wá gba àdúrà wọn kó jẹ́ pé àwọn tó ń ronú in that form kó jẹ́ pé wọ́n pọ̀ ju àwọn tó ń rò wípé ìgbà tó bá débẹ̀ tán náà la tó lè mọ̀ bóyá yóò ṣe dáadáa bóyá kò ní ṣe dáadáa ṣùgbọ́n àwọn nǹkan kan tó ti ń síwájú fi hàn pé ó sì lè ṣe dáadáa tó bá jẹ́ wípé irú àwọn tí wọ́n kíkè gèsì ẹ̀yẹn ni wọ́n pọ̀ jù níjọ́ náà lọ́run tán àbá dìbò fún gbogbo nǹkan first in Africa first in Nigeria tá a ní orílẹ̀-èdè Yorùbá lénìí àní ní ẹyọ kankan because ẹni tí ò bá padà débẹ̀ lẹ́yìn àwọn Ọlọ́run ló mọ irú èèyàn tẹ́ni yẹn ò bá jẹ́ bọ́ nítorí pé àwọn èèyàn ní àròjinlẹ̀ pé ẹ mọ̀ dáhùn àwọn ọ̀tá ni àwọn tó ń sọ̀rọ̀ rẹ̀ láì dá yẹn ọ̀tá ni wọ́n ẹ jẹ́ ká wàá pàkìtì mọ́lẹ̀ ká tẹ̀lé gbogbo àwọn nǹkan tí Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe sí Ìbàdàn ṣe sóńdó ṣe sífẹ̀ káàkiri bẹ́yẹn ilẹ̀ Yorùbá kì í ṣe pé ilẹ̀ ò gba àwọn nǹkan yẹn ní Ogun State ọdún wọn ṣe àwọn kan náà sógun State o but tí mo ń try láti sọ ni pé tí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bá fẹ́ wà so selfish gbogbo àwọn nǹkan tá à ń rí tọ́ka sí lé nìyẹn bíi first television first university first this first that first university teaching hospital àti bẹ́ẹ̀ lọ gbogbo orú àwọn yẹn kò bá ti wáyé ká ní Awólọ́wọ̀ ò wọlé torí pé bẹ́ẹ̀ tí ò bá tiẹ̀ wọlé bá máa tún jẹ́ ẹni tó dáa náà nǹkan míì ló máa ṣe kò ní jẹ́ irú nǹkan tẹ́ni yìí ṣe lẹ̀ torí kálukú pẹ̀lú èrò ọkàn rẹ̀ ni. So ẹ̀yin àwa ọmọ Yorùbá àánú wa mà ṣe mí o mo máa ń sọ ọ̀rọ̀ kan bí àdàmàdì òwe báyìí wípé tí tàkúté bá gbé ajá tí ajá yẹn wá ń kérora tó ń ké tí wọ́n wá ń kọjá lọ tó wá rí i pé kí ló ṣájá yìí tó ń ké báyìí tó wá wò pé kò yọjú wò tó wá bá ẹsẹ̀ ajá yẹn nínú pàkúté táànù wá sí ẹ pé n gbọ́dọ̀ fojú kan eléyìí kí n sì fi sílẹ̀ sí situation yìí lóòótọ́ ẹranko ni ṣùgbọ́n ara oore lọ́lọ́run máa kà sí fún ẹ tó wá decide láti tú ajá yẹn sílẹ̀ nínú pàkúté ṣe mọ̀ pé ẹranko lajá ìwọ tó fẹ́ tú sílẹ̀ yẹn ìwọ ni ó máa gèjè kò ní ọpọlọ tó fi lè rò débi pé ẹni ìfẹ́ tú mi sílẹ̀ nínú pàkúté yìí ni o ó fẹ́ yọ mí nínú ìrora yìí ni o kò ní ọpọlọ yẹn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín bẹ́ẹ̀ lọ́pọlọ wọn ṣe rí wọn ò lè dánú rò dáadáa wàláì wọn ò lè dánú rò so ẹ má jẹ́ kí ayé fire tiwa ṣe àpínlẹ̀ bó bá tilẹ̀ jẹ́ wípé lóòótọ́ àti ṣe olórí orílẹ̀-èdè rí nílẹ̀ Yorùbá tàkọ́kọ́ leléyìí tàkọ́kọ́ yìí náà ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọmọ Yorùbá gidi ẹ sọnù ẹ má jẹ́ àsọnù ẹ wo àwọn nǹkan tuntun mèremère tó ti mú wá sórílẹ̀-èdè Yorùbá ń bì
ṣé tá a bá pín láàárọ̀ ọ̀la ṣé wọn ó dá wọn padà sílẹ̀ Haúsá ni àbí wọn ó dá wọn padà sílẹ̀ Ìgbò? ẹ̀rù ẹ̀yin èèyàn bà mí o. àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ kí tiwa máa jọ wá lójú o. àwọn èèyàn kan máa ń sọ pé Yorùbá ọ̀dà bàbá ńlá arọ́lẹ̀ ń pa Yorùbá dà. bí àwọn agbẹ̀yìnbẹ́bọjẹ́ yẹn ṣe wà nínú wa bẹ́ẹ̀ ni wọ́n wà nú àwọn ẹ̀yà yòókù náà nítorí pé ẹ bá wọn gbé ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ wá wọn. o lè jẹ́ ọmọ Imo kan talẹ̀ fún l'Anambra. ẹ lọ ṣèwádìí tí mo sọ yẹn kẹ wá fi yẹn justify irú tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá bájòjì bá wà ń talẹ̀ fún. bó tilẹ̀ jẹ́ wípé àwa náà ti rí pé a ti kàn dín nínú iyọ̀ lórí irú nǹkan bẹ́ẹ̀ sí. a gbọ́dọ̀ ṣọ́ra. a gbọ́dọ̀ máa ta ogún ìní bàbá wa nítakùtà mọ́. a gbọ́dọ̀ ṣọ́ra. ṣe rí níbi tí àwa ọmọ Yorùbá ń láti ronú dé ẹ jẹ́ n fi àpẹẹrẹ kékeré kan hàn yín orí mi ìfẹ́ kí fídíò yìí gùn rárá. ṣe n pé mo sọ wípé ẹnìkan ò nídìí láti máa kọ̀ndẹ́mù ẹgbẹ́ kan fún kan. mo dẹ̀ sọ wípé ẹ ní rí mi kí n jáde kí n máa kọ̀ndẹ́mù governorship aspirant kan tàbí chairmanship aspirant kan. gbogbo yín mo máa ń jẹ́ kí everybody mọ̀ pé ọmọ APC ni mí. gbogbo yín lè dẹ̀ mọ̀ wípé chairman kan wà ní Ọ̀yọ́ state tó jẹ́ pé ojoojúmọ́ ni mo máa ń sọ̀rọ̀ tí mo máa ń fi yìn. kì í ṣe pé nítorí ipò jẹ́ èèyàn dáadáa sí èmi tàbí sí àwa tàbí sí àwọn òṣèré bó ṣe jẹ́ sí gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ nípò nìyẹn ní jurisdiction yẹn. ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa rí dividend of democracy. bó tilẹ̀ jẹ́ pé mo mọ̀ pé it will still do better tọ́lọ́run bá jẹ́ ó wà ń pò lọ́la. èmi yẹn sọ ọmọ PDP ni chairman tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yẹn. Yorùbá sọ pé bọ́mọ ẹni bá dára kàwí àkúkú ní fi ṣàyà. tí ẹni yẹn ò sọ mí di PDP. gbogbo àwọn tó wà ní PDP náà ọmọ ìyá mi ọmọ bàbá mi ni wọ́n. kò sí nǹkan kan tó ní kí n hate wọn. kò sí nǹkan tó ní káwọn náà hate mi. ṣùgbọ́n nígbà tó bá wá di pé àwa Yorùbá lámùmọ́ra a máa ń tó àwọn nǹkan kan wà tá a mú mọ́ra tí ó pa ọjọ́ iwájú tàbí ọjọ́ ọ̀la wa lára. ló fi yẹ ká explain rẹ̀ dáadáa. àwọn amalgamation kan wà tí à ń pè ẹgbẹ́ wọn ní ADC. mo rí nǹkan kankan tí wọ́n kọ jáde tí mo dẹ̀ fẹ́ káwa ọmọ Yorùbá ó fi ṣe ìrònú bóyá ru eléyìí ó kọ́ wa lọ́gbọ́n torí mo rí ọgbọ́n tó pọ̀ tí mo lè ní jáde ń bẹ. ẹ máa gbọ́. wọ́n ní Tinubu offended us. wọ́n ní ADC Vanguard kick over decentralization of federal institution. Group FUM as Aviation College, Police Academy, Army Depot spread south. One NDA may be established in the south. Ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn náà torí ìtọ́lọ́hún kí ẹni tó bá jẹ́ very reasonable human being kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn fún àǹfààní àwọn tí ò bá yé dáadáa. Wọ́n ń bínú sí bàbá wa tí ó wà lórí ipò gẹ́gẹ́ bí number 1 citizen lénìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé
wọ́n ṣe àwọn nǹkan kan láì dáa fáwọn. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. Conflict resolution. If you don't hear what I'm saying, I will say it in Yoruba. Conflict resolution. Ìgbẹ́jọ́. Ọlọ́run ọba mi o, ìdílé ti dàrú. Ọ̀pọ̀lọpọ̀ ilé dàrú wọn ò rólùtò. Ìyàwó sá lọ nílé wọn ò rólùtò. Ọkọ sá lọ kò sólùtò. Àwọn ọmọ kọ̀ bàbá wọn ò rólùtò. Ìrìn àjò ẹ̀dá dàrú nínú ìdílé ẹyọ kan tó yẹ kó gbogbo Nàìjíríà ga àtàgbáyé wọn ò máa rólùtò. Conflict resolution. Ìgbẹ́jọ́ àti ìdájọ́ á gbọ́ á dá pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n tó lọ́n fún ní làákàyè nínú òṣèré káàkiri àgbáyé, not in Nigeria only o, American based artist, London based, Puerto Rico based, Dominican Republic based artist. Pàdé wọn nínú tá a pè ní conflict resolution. Ìgbẹ́jọ́ àti ìdájọ́. Wá gbọ́dọ̀ mísẹ̀. Wo iṣó tí rùn tí ń ṣe fún káàmẹ́ni tó só. Wàhálà tó dé bọ́ ọtọ́ ọmọ bí ó ti wá yẹn. Èéfín tí ń rú túrú tá àmọ́ bí ti ń rú tú wá. Inú ajere ní ti ń wá ní àbínú àrò. Conflict resolution. Ibẹ̀ lẹ́ẹ̀tì rí tá à ń sọ yìí. Sẹ́ẹ̀sì mẹ́ntó ní ẹ̀mẹ́tọ́ náà fi ṣe kò kárí ẹ̀. Sokoti television. Ẹ ti ń wò tẹ́lẹ̀ o. Àyídà èdè ìmọ̀ àmọ̀tú ọ̀pọ̀nkẹ́ àti ọ̀làkí èdè tí tún létò. Bẹ̀lẹ̀ ti wò. Ẹ má gbàgbé o. Èmi Basọ̀run Gbóyèga wà. Tó bá tún yá tí bá ń lọ bẹ́ẹ̀. Mo tún jẹ́ ọ̀kan náà tẹ́ tún wò pẹ̀lú èdè tí Adá mi wá sọ láyé. Ẹ ǹlẹ́ o. Àwọn nǹkan tí ẹ ṣe láì dáa náà ni pé wọ́n ní bàbá wa Aṣíwájú, wọ́n ní ọ̀rọ̀ ọmọ aviation, police academy, army depot, south, army depot, spread or establish in the south. Pé wọ́n wá establish irú àwọn nǹkan yẹn sí southern part ní àwa àtàwọn Ìgbò. So wọ́n wá ń bínú pé Aṣíwájú ṣe máa lọ dá àwọn nǹkan tí ó ti wà lọ́dọ̀ àwọn tipẹ́tipẹ́ sílẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ máa gbọ́ o. The ADC Vanguard has accused President Bola Ahmed Tinubu of offending the North by decentralizing strategic federal institutions that were historically concentrated in northern Nigeria. In a statement at the weekend, the group listed 3 examples. Nigeria College of Aviation Technology, Zaria, tó ti wà ńbẹ̀ ní for 60 years. The only federal aviation school, and NCAT now has approved campuses in Lagos and Akwa Ibom to train pilot engineers closer to South Aviation Hub. Nigeria Police Academy, Wudi, Kano, established in 1988, as the sole degree awarding police university. The academy now has a second campus in Ogun State to ease admission pressure and reflect federal character. 3. Nigeria Army Depot, Zaria. The century-old depot in Kaduna was the country-old depot in Kaduna was the Army's only basic training ground until 2024,
when President Tinubu approved new depots in Osun and Ebonyi State to expand recruitment capacity and spread economic benefits. Nǹkan tó ń dùn wọ́n náà ń sọ yẹn o. The ADC vanguards grievance. This institution were our comparative advantage. Now Tinubu is taking them south. If he is re-elected, he may establish a campus of the Nigeria Defence Academy in the south as well. Ẹ gbọ́ èrò kúkúrú. Màá sọ̀rọ̀ lórí ẹ̀ ṣáàjì kọ́kọ́ kàdé náà. The missing contest. 1. Federal character, not northern character. Section 14, 3 of the 1999 Constitution mandates equitable distribution of federal institutions for decades. Unity School, military formations, and college were skewed north. Decentralization correct that imbalance without shutting down campuses. Capacity versus sentiment. NCAT Zaria produced 120 pilots yearly. Lódìdí ọdún kan. Nigeria need 500 plus. Lọ́dún kan yẹn. Lagos and Uyo campus double input and cut travel costs for southern candidates. Wooddale admit 1,000 candidates. 1,000 cadets yearly for 2,000 applicants. Ogun campus had 1,000 slots to no northerner loses admission. More Nigeria gain. Security logic. Spreading army depot to Osun and Ebonyi reduce train on Zaria. Ẹ dákun. Ṣé spread tí wọ́n spread the army depot sí Ọ̀ṣun àti Ebonyi? Ṣé ó disturb training tí wọ́n ń ṣe ní Zaria yẹn? So dín àwọn ọmọ tí àwọn ń gbà kù ni. Create multiple mobilization points and deny enemy a single target. The US has West Point, Annapolis, and Air Force Academy in different regions. No one call it offensive. Economics. Every federal institution, hostel, staff quarters, contract, IGR. Decentralization means Kano still has Woody. Zaria still has Depot and NCAT. But Ilaro and Afikpo also get development. This is share property, not theft. Bottom line, calling equity an offense expose an entitlement mindset. Nigeria is a federation. Institutions belong to all 36 states. Tinubu don't move Zaria to Osun. He replicated capacity. NDA South. If it happened, it will be
because Nigeria need more officers and not because Zaria offended anyone. Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, ẹ dákun torí Ọlọ́run, ẹ gbọ́ bí ọ̀rọ̀ yìí ṣe lọ. Ẹ wo ọdún tí àwọn nǹkan yẹn ti wà ní ilẹ̀ Haúsá ní North, tí ò sí irú ẹ̀ kankan ní South. Ọmọ Yorùbá kan tàbí ọmọ Ìgbò kan jáde rí kan sọ wípé kí ló dé tí nǹkan tó wà nílẹ̀ Haúsá yẹn tí ò sí ní ilẹ̀ Ìgbò, tí ò sí nílẹ̀ Yorùbá. Kò sẹ́ni kankan tó dìde sọ. Now, aṣíwájú wa wò wípé okay, bóyá ara tán rò náà ni pé shortage wà fún wa lórí àwọn forces wa tá a ní, àti sójà ni o, àtọlọ́pàá ni o, air force ni o, àwọn tí ojú omi navy ni o. So a ní enough. Tó bá wá jẹ́ pé ọ̀nà oró kan nìyẹn tí wọ́n wá ń tírèènì 200 lódidi ọdún kan, tá a wá try pé ká spread ẹ̀ sọ́nà mẹ́ta, kí wọ́n máa tírèènì àwọn kan nílẹ̀ Ìgbò náà, kán máa tírèènì àwọn kan nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ advantage àti disadvantage tó wà mẹ́yẹ̀ fún. Ètò wà ní Zaria tí ò sí ní ibì kankan nílẹ̀ Yorùbá yẹn, ẹ lè compete ọmọ Haúsá láti bá ṣe exam tẹ́ fi wọlé síbẹ̀, ẹ lè compete ẹ̀ pẹ̀lú wọn. Kódà kan ní 150 kẹ́yìn ní 300, wàláhì 300 yìí yóò tẹríba fún 150 tí wọ́n ní. Ẹ dákun, kí ló wá burú nígbà tí wọn ò pa tí wọ́n yẹn rẹ́, tí wọ́n kàn establish òmíì síbòmíì náà pé kó lè rọ àwọn èèyàn tiwọn náà lọ́rùn, nígbà tó jẹ́ pé ìyáláyà owó bítíbitì owó tá a fi ń rọ́ọ̀nù orílẹ̀-èdè gangan South ló ti ń wá. The major part of it came from the Southwest. Southwest wọ́n lè ń sunkún pé wọ́n bá Kano ní nǹkan táwọn Kano ti ní tipẹ́tipẹ́, wọ́n bá Zaria ní nǹkan táwọn Zaria ti ní tipẹ́tipẹ́, pé ọ̀rọ̀ NDA tó ti ẹ̀wọ̀ tó tẹ́ NDA ti wà, pé táwọn ọba sọ̀rọ̀, táwọn bá tó dìbò fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, NDA yóò tún wà ní, yóò tún kọ́ NDA sí South. Ẹ dákun, kí ló burú nínú NDA wà ní South? Kí ló burú nínú kọ́mọ tèmi kókó ẹ̀kọ́ gba oyè nínú iṣẹ́ ológun? Kí ló burú nínú kọ́mọ tiẹ̀ náà kókó ẹ̀kọ́ gba oyè nínú iṣẹ́ ológun? Wọ́n ìtọ́jà wọn nìkan la máa sìn. Ṣé rí, àwa ti mọ ọ̀pọ̀lọpọ̀ orú nǹkan yìí ti pẹ́, wa kàn fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ni o. Ṣùgbọ́n a ti wá rí i pé ju ẹ̀jẹ̀ ó lọ this time around, ìyà ní kó jolówó ẹ̀. Ẹ wo gbogbo ohun tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ṣe, gbogbo ipò tá a dé rí nínú ọ̀ràn ọmọ Yorùbá, gbogbo ẹ̀ la wà lénìí. Tó bá tún change ẹnìkan tó jẹ́ nínú ọ̀ràn Yorùbá, ọmọ Yorùbá náà ni ó tún fi sílẹ̀. Sí bí èèyàn náà ni ẹni tó kúrò lórí oyè kóhun tó débẹ̀. Sí bí èèyàn ẹlẹ́ran ara lòun náà. Àwọn yẹn gan ló yẹ kí wọ́n mú federal character lọ́kùnkúndùn, torí àwọn sójà wà nínú àwọn tó máa ń jà fún federal character, tàbí tó yẹ kó máa jà fún federal character. Àwọn tó yẹ kán mú lọ́kùnkúndùn nìyẹn. Ẹ wo bí wọ́n ṣe ṣe ìjọba tiwọn lọ́dún mẹ́jọ yẹn. Now, Aṣíwájú Bọ́lá Ahmed wá tí ìlú ọdún mẹ́rin pé ẹ̀yin kan ti fẹ́ kú, ẹ ti fẹ́ para yín pé ó ti ń fún àwọn ọmọ Yorùbá àtàwọn ọmọ Ìgbò ní ẹ̀tọ́ táwa ní. Kì í ṣe pé ó gbá tí wọ́n yẹn o, kó gbá tí wọ́n yẹn lọ́wọ́ wọn o, ṣùgbọ́n ẹ̀tọ́ táwa ní, ẹ ti ń jẹ́ ká ní equal right lórílẹ̀-èdè tí wọ́n ń blame Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sí nìyẹn. Tí téèyàn bá wà ṣe ọmọ Yorùbá mi tí mi ò fẹ́ kí èébú wà nù kìnìún yìí mọ́, tí èèyàn bá wà ṣe ọmọ Yorùbá irú mi, tó yẹ kó bínú sírú Aṣíwájú yìí.
sásìkò sìn ló yẹ ká máa wá dáńfọ̀lù Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Kí ló tà ní jí ó lo ọdún 8 rẹ̀ kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó kù tí ò tí ì sí ní ọ̀dọ̀ tiwa kan kó wá, so that tó bá tiẹ̀ wá di lọ́la tí kálukú bá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, àkúkú ní lọ kó ìtọ́bọ̀ wà nílẹ̀ Haúsá wá sílẹ̀ Yorùbá, ìtọ́bọ̀ wà nǹkan òkè. Ìgbà tí wọ́n pín Ọ̀yọ́, tí wọ́n pín Ọ̀ṣun kúrò ní Ọ̀yọ́, tí gbogbo tó wà ní Ọ̀yọ́ ti sìn, tí gbogbo ẹ̀ la fọ́ọ̀sì lọ́sọ̀ọ̀sùn ni. Ebi tó fọ́ọ̀lù sọ̀rọ̀ náà ni ẹ fọwọ́ mú. Exactly, mo fi yẹn ṣe sample ni pé exactly bí tí ó ṣẹlẹ̀ náà nìyẹn. Bó bá di lọ́la ń sìn tí àdúrà tá ń gbà pé kí á tiẹ̀ di òmìnira ara wa, káwúsá di òmìnira tiẹ̀, kí Ìgbò gbòmìnira tiẹ̀, káwa Yorùbá gba òmìnira ara tiwa. Gbogbo nǹkan yìí ò ní dùn wá mọ́. A ti fi owó federal character a ti fi pèsè fún àwa náà bá a ṣe pèsè fún àwọn. Ẹ jẹ́ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ á sí ọpọlọ sílẹ̀. Èmi náà ò kàwé, ìwé 6 péré mo kà, ṣùgbọ́n ọ̀tọ̀ níwé ọ̀tọ̀ lọ́gbọ́n inú. Àwọn bàbá wa Yorùbá kan wọ́n ní mo kọ́gbọ́n orí mi bẹ́mi náà ò kàwé o, mo kọ́gbọ́n orí mi bẹ́mi náà ò kàwé o. Ìwé làgbà ọgbọ́n orí mọ̀ ló jẹ́ dandan. Béèyàn kàwé, a rí àwọn tí wọ́n jẹ́ professor, tírú àwa ọmọ primary 6 ń kọ̀ndẹ́mù wọn níbi tí knowledge wọn mọ̀, tá ń kọ̀ndẹ́mù ibi tí knowledge wọn mọ̀. Ẹ wò kí primary 6 kó máa correct a professor. Ẹlòmíì nínú wọn kọjá ní classroom ni. Classroom yẹn ò gba ara wọn kọjá rárá. Kò gbára wọn kọjá rárá. So ẹ̀yin ọmọ ìyá mi ní ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká fọgbọ́n ṣe o. Ẹ jẹ́ ká fọgbọ́n ṣe o. Wọ́n ní Bíbélì ní kinní kan ní fún ọmọ ọ̀dọ̀ náà tó fi fọgbọ́n ṣe. Ìbùkún ní fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe. Ẹ jẹ́ ká jẹ́ ọmọ ọ̀dọ̀ tí ó fi ọgbọ́n ṣe o. Ẹ jẹ́ ká jẹ́ ẹ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ó ti wà ń bí. Now, kí ló tún wá sọ fún ẹ wípé gbogbo nǹkan tó wà ní ọkàn wa yẹn, kí ló sọ fún ọ pé kì í ṣe Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni ó mú wá sí ìmúṣẹ? Gbogbo kíkálukú ti ẹ̀dá dúró láyé ara rẹ̀ ni o, kíkiní kan ó ti ẹ̀ ṣe kíní kan ni o. Kí ló sọ fún ọ pé kì í ṣe Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni ó ratify gbogbo ẹ̀? Kí ló sọ fún ẹ? Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà ní House of Assembly tí wọ́n ó ṣe yẹ́sì sí nǹkan tó bá ṣe yẹ́sì sí, ọ̀pọ̀lọpọ̀ wọn lè mọ bí wọ́n ṣe jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn lè mọ bí wọ́n ṣe jẹ́. Now, àwọn ọmọ ìlú lọ́hùn náà tí wọ́n jẹ́ Haúsá, àwọn náà ti mọ ìyàtọ̀ láàrin àtàwọn àti Fúlàní. Ìgbà tí wọ́n ń pè wọ́n ní Haúsá Fúlàní, wọ́n ti mọ̀ pé àwọn Fúlàní fẹ́ fi kó àwọn olómi ọbẹ̀ ni wọ́n dẹ̀ ti succeed nípa kíkó omi ọbẹ̀ àwọn jẹ tẹjatẹja. So àwọn náà ti wá fẹ́ jẹ́ orúkọ tiwọn báyìí, wọ́n ti ń jẹ́ orúkọ ara wọn báyìí, Haúsá. Léè tó túmọ̀ sí pé ìbò tí ó kù tí a fẹ́ dì yìí, ìbò tá a fẹ́ dì yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Haúsá ní ó wọlé. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lára ní ó yẹ ká máa sọ lórí ìkíní báyìí, ṣùgbọ́n a ní láti sọ díẹ̀díẹ̀ kó lè yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Haúsá báyìí ni wọ́n ti lajú, tí wọ́n mọ̀ pé very very minority ni àwọn Fúlàní tó ń rúlù àwọn. Wọn kì í dẹ̀ ṣe ọmọ ìyá àwọn ọ̀bá wọn tán, àrè ni wọ́n. Tó bá jẹ́ pé àwa náà gọ̀ ni, tó bá jẹ́ pé àgọ̀, Fúlàní ọ̀bá ti kó Yorùbá lẹ́rù, tó bá ṣe pé àgọ̀ ni.
gbogbo àwọn ogun jálómi kankan jọ sí Fúlàní ọba ti kó wa lẹ́rù wàá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Yorùbá ò gọ̀ àgọ́ o èdè tá a dẹ́ máa ń pè àwa Yorùbá ò dá ẹ stop ẹ̀ ẹ̀yin Yorùbá wò lẹ̀ dá ṣé tá a bá try Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣé a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ tó ìran Yorùbá ò tí ì dérí ṣáà mọ̀ pé ó lè gbé adé bẹ̀ nígbà tẹ́yìn kan ń bàjẹ́ tẹ́ ní ó ti fẹ́ kú o ó ti ń yàgbẹ́ ara o ó ti ń tọ̀ ara o ọwọ́ rẹ̀ ti ń gbọ̀n o ẹsẹ̀ rẹ̀ ti ń gbọ̀n o lọ́dún yẹn tẹ́ ẹ bá rántí ọlọ́pọlọ ni mo fẹ́ kọ́ rántí o ta ló káàkiri orílẹ̀-èdè yìí jù ló ṣe campaign káàkiri orílẹ̀-èdè yìí jù ọ̀pọ̀lọpọ̀ state ni àwọn míì tájọ contest òde ẹni tó spread pẹ̀lú bó ó ti fẹ́ kó ó ti fẹ́ sí gbogbo ẹ̀ ṣe rí ẹ̀gbọ́n tọ́lọ́hún ká ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kọ́ ló wà ń bẹ̀ lẹ́nu kódà ká ní Òbí ló wà ń bẹ̀ ẹmọdún tí apology fún àwọn ọmọ Ìgbò tí wọ́n dá àwọn ọmọ Ìgbò tó dá wà o apology fún ẹ̀yin ọmọ Ìgbò tẹ́ dá torí àwọn ọmọ Ìgbò náà ti ń jáde tán kọ̀ndẹ́mù tí àwọn Ìgbò ẹgbẹ́ wọn ń ṣe fún wa apology fẹ́yìn yẹn ṣùgbọ́n right from time gbogbo yín lẹ mọ̀ tí àwọn Ìgbò kan wà ogun abẹ́lé ìjọ́sí tó kọjá kí lógun wá dé ọ̀dọ̀ tiwa ń bí so ó níbi tó wà lójú wọn yes ó níbi tó wà lójú wọn ẹ jẹ́ n fi kinní kan kékeré kan báàkẹ́ màá lọ gé kékeré kan nínú ọ̀rọ̀ bróda mi kan Suyi Ọlọ́run Lédùmarè kó bá mi lọ́ra ẹ̀mí wọn kí Ọlọ́run má jẹ́ kí bróda mi yẹn kọ́lọ́run má jẹ́ kó ṣìṣe kọ́lọ́run má jẹ́ ó sísọ kọ́lọ́run má jẹ́ ó fẹnu kọ kọ́lọ́run má jẹ́ ó fẹsẹ̀ kọ kọ́lọ́run má jẹ́ orí tí ó gbé ṣubú nílẹ̀ Yorùbá mákàrà lo kékeré ẹ jẹ́ n ra fi ibi tí màá fi kékeré yẹn sílẹ̀ ẹ wò. If you compare this to the letter that that Ojukwu wrote to Victor Banjo, you would understand one of the reasons Banjo delayed before he tried to enter Yoruba land. Up until this moment, this must be around June, when because the war did not start until July 6th, right? But Biafra was declared on May 30th. Around this time, Victor Banjo was still believing the idea that, I'm just working with him, I'm just trying to get into the West, to liberate the West. But when you read the letter that Ojukwu wrote in August of 66, I've read it here before, we can't go through it, but let me just give you like a little bit of it. The idea basically was that one of the things Ojukwu told Victor Banjo in that letter was that he would give him the soldiers, he would give him the arms and ammunition that he required, but when they go into Yoruba land and liberate Yoruba land, that he and Biafra reserve the right. You know what? I'm not going to read the entire letter. I just want to read that particular portion so that I'll quote him correctly. After clearing the question with my executive council, I, as the commander-in-chief of the Biafran Armed Forces, who is speaking here, Ojukwu, have decided to place at your disposal Biafran forces for the liberation of Yoruba land on the following clear conditions. Let me just read some of the conditions. Number one, you have nothing to do with the military administrator in the Midwest territory. That's the territory that he, as Oga, went to liberate. Number four, Biafran troops will, after the liberation of Yoruba land, remain in that territory only for as long as we in Biafra consider it necessary for the Yorubas to consolidate their position and sovereignty against any external threat. This letter was written on 22nd August 1967. I'm reading the book by Fadeton Ogunsheye called A Break in the Silence. This, you see the letter that Ojukwu wrote to Victor Banjo. So you are saying to Victor Banjo that
Biafran troops will, after the liberation of Yoruba land, remain in Yoruba territory only for as long as we in Biafra consider it necessary for the Yorubas to what is the meaning of only as for as long? For as long could be 1 year, it could be 10 days, it could be 3 months, it could be 20 years. Ẹ̀yin èèyàn, mo rò pé ẹ gbọ́ ohun tó sọ yẹn. Mo rò pé ẹ gbọ́ ohun tó sọ yẹn. Area tí mo ti fẹ́ ká ronú nìyẹn. Ẹ wo ọdún tí àwọn ọmọ Ìgbò ti ń tágẹ́ẹ̀tì àti gba ilẹ̀ Yorùbá máa wà lọ́wọ́. Ẹ wo ọdún yẹn. Ẹ wo ọdún yẹn. Ẹ wo bí tí wọ́n gbé ogun wá ń jọ́ sí lọ́rẹ̀. Kí ni ogun wá dọ́rẹ̀? Ilẹ̀ Haúsá lọ́rẹ̀. Àwọn tí wọ́n jagun ọ̀hún tí wọ́n tà padà tí Ọlọ́run bá wa padà rẹ́yìn wọn. Létà ń bo ni wọ́n sọ fún yín pàwọn lóye kó náà ń lọ. Ibi tọ́lọ́run ti máa mú kálukú ní ẹ̀wọ́ tó bá ti jẹ́ pé ó fẹ́ máa já ilé onílé bọ̀ tiẹ̀ lẹ́yìn ni Ọlọ́run ó mú ẹ̀ tó lè rọ́gbọ́n dà sí. So ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run gbogbo tí ó bá so wọ́pọ̀ let us be more on what will unite us than what will separate us. Ẹ dákun torí Ọlọ́run ojú ò ní tiwa. Ọdún yìí ọdún ayọ̀ ni ó jẹ́ fún wa. Pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ń tà ń fẹ́ kí ilẹ̀ Yorùbá ó dà. Ẹ rí i pé ayé ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà ni ó tẹ̀ wá lọ́wọ́. Àfàìmọ̀ kó má jẹ́ pé àpapọ̀ ìjọba gan fún torílẹ̀-èdè lápapọ̀ kọ́mọ́jà ni wọ́n ṣe last president. Àfàìmọ̀. Tẹ́rí a kàn gbọ́dọ̀ máa sọ àwọn ọ̀rọ̀ mọ́ níwọ̀nba láwọn ibì kan. Ṣe mọ̀ pé ọ̀rọ̀ táwọn kan sọ ní ilẹ̀ Haúsá lórí àwọn nǹkan tí Aṣíwájú ń ṣe nílẹ̀ Yorùbá tí ò tẹ́ wọn lọ́rùn pé wọ́n ráìvà wọn. Ṣe pé lèmi sọ jáde yẹn, ṣe pé èmi mú òtítọ́ jáde nínú ọ̀rọ̀ táwọn sọ tí wọ́n believe pé ó ń pọ́n àwọn ní tàbí ó ń gbá wọn léyìí. Èèyàn mọ̀ yá mi, ẹ má jẹ́ kí ní ìgbó bá jù báyìí lọ, kó má bàa lọ gàgùn. Mo kí gbogbo wa wípé yóò fẹ́ràn.